أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí and ó ti pẹ́ táwọn ọ̀rọ̀ yìí ti ń jára ẹ̀ báyìí. Àwọn Hajia kan bẹ̀ nísìn wọ́n ní àwọn àgbákò WhatsApp kan tí wọ́n ti máa kọ́ àwọn sísítà kéékèèké bí wọ́n ṣe máa fìtínà àwọn kan wọ́n máa kọ́ àwọn ọmọ àwọn sísítà kéékèèké àwọn sísítà táwọn ṣe ń bọ̀ 22 23 táwọn ṣe ń márì àwọn nǹkan tí ó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n lọ́kùnrin wọn ní gbà kan ṣe bẹ́ẹ̀ wọn ní gbà káwọn ìyàwó wọn ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tí wọ́n ṣe ń kọ́ àwọn sísítà yìí. Ọ̀pọ̀lọpọ̀ lé ó ti wá bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn sísítà ti pàdánù ọkọ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti sọ́kọ rẹ̀ ọkọ tí ò lálàá àti sọ pé òun fẹ́ fẹ́yàwó mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di alápá ó ti fẹ́yàwó kejì alápá àpàpàǹdodo. Èmi rò pé wọ́n láwọn àgbàlagbà máa tún nǹkan ṣe ni láwọn tẹ́ bá ti ẹ̀yìn 35 36 to 40 and above. Ẹlòmíì wà tó wà divorced nínú ẹ̀yin sísítà yìí tó jẹ́ wípé bóyá one or two things ló fà á tẹ́ fi kọ́ tọkọ fi kọ́ yín lẹ̀ àbí tẹ́yìn náà fi béèrè fún kúlù bóyá ọkọ wà responsible àbẹ́yìn náà lẹ jẹ̀bi àbí whatever it is. Tẹ́tí wá wà so bitter heal from whatever has happened to you in the past. Ẹ ń take vengeance yín lórí àwọn ọkùnrin láti mọ wọ́n lọ àwọn ìyàwó wọn. Ọ̀rọ̀ kan làwọn sọ fún yín. Fattaqu yawman turja'una fihi ila Allah. Kólúkálukú kíkó wá bẹ̀rù jọ tọ́lọ̀ tá a padà sọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. Ṣé n tọ́ ń ṣe nísìn náà ṣe náà ló fẹ́ gbé dọ́dọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala. Lẹ́ẹ̀fì máa rí all these sad cases of divorce everywhere. Tẹ́ ẹ bá sì fẹ́ present case divorce yín náà ọkùnrin alágbàkó ẹ̀yin ò jẹ̀bi rí ọkùnrin náà ni. Àmì mi ò pìtì yín torí pọ̀pọ̀lọpọ̀ mi wà ní you are irredeemable. Àwọn kéékèèké yìí làwa lọ́rọ̀ fún. Ẹ̀yin ìwọ ọkùnrin náà dákun mójú ìyàwó rẹ dáadáa mójútó gbogbo WhatsApp group tí n bá ń jọ ẹni ọmọ gbogbo àwọn tó jẹ́ leader WhatsApp group tó jẹ́ admin wọn. Sometimes tell her to tell what's happening in the group tó bá believe pé kò mọ ohun tí ń ṣẹlẹ̀ ní group fúnra rẹ̀ má jẹ́ tẹ́ ọ jẹ o wallahi má jẹ́ tẹ́ ọ jẹ. There is a perfect plot láti mọ dalérú àwọn tó wà ní kọ́ọ̀bù àwọn tó wọ jìlbáàbù àwọn sì ni wọ́n wà ní díẹ̀. Àparọ́ mọ́ yín o tẹ bá sì mọ̀ pa àparọ́ mọ́ yín ẹ sọ fún wa ká gbáwọn ẹ̀rí jáde o. Èmi wà tó wà married to àwọn personalities inú yín à ń kìlọ̀ fún yín díẹ̀díẹ̀ lọ. Èmi as a person ìyàwó mi ò sí Facebook ìyàwó mi kankan yìí sì gbà wọ́n sì fi Facebook yẹn mọ́ sí bẹ́ẹ̀. Social media tẹ́ ẹ bá sì lò ẹ máa lò fún business tẹ́ ẹ bá ń lò fún. Because bí ẹ bá lajúlẹ̀ nísìn ẹ̀yin ẹ kàn da ogun wàhálà tí yẹn ṣe rú ni. So abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. Gbogbo àwọn story tó ń jáde náà gbogbo àwọn AI bí nǹkan kẹrin ara ti ń bi náà rè very very terrible sad kò tiẹ̀ wá sí àfi bí pé bí ẹ bá tiẹ̀ ti marry nísìn àgbá kò ní lọ sí ń bẹ́. Àbíkọ́ lọ́n kó ṣàánú wa. Podcast different nonsense. Abẹ́ Allah kó dákun kó ṣàánú wa kó ṣọ́ ilé wa kó protect wa kúrò náà àwọn aburú yìí. Barakallahu fikum.